ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tá a ti ń mú àwọn ìròyìn tó jẹ́ ojúlówó wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé a ò ní mú àwọn tí kì í ṣe òtítọ́ wá fún yín lórí ìkànnì yìí. Ẹ bá mi like, ẹ comment, ẹ share, ẹ bá mi pín káàkiri, ẹ jẹ́ ká jọ fídíò yìí. bí mo ṣe máa ń sọ pé ojú kìí ti náà lé ojú òní tì yín, ara òní níyìn o. ìrìn ọ̀gẹ̀dẹ̀ tá a bá gbèsè padò kì í ra àwọn omi ẹ̀ ní ra àwọn rere o. àánú á sọ̀rọ̀ sínú ayé gbogbo wa, ọkàn Yorùbá balẹ̀, ojú òní tì wá láṣẹ Olódùmarè. a máa lọ rí, a máa bọ̀ rí o. ọba mi òkè yóò fún gbogbo wa ní ìsinmi, gbogbo ojúlówó ọmọ Yorùbá. Ọlọ́run tó dá wa, tó ṣẹ̀dá wa, tó jogún ilẹ̀ tó dára fún àwọn bàbá wa táwa dé bá, kò ní jẹ́ kí ìpín wa ó di ìpín onípín, kò ní jẹ́ kí ayé wa ó di ayé aláyé. bẹ́ẹ̀ ni wọn ò ní fi ìran Yorùbá pàtàn búburú láṣẹ Olódùmarè. ẹ má bínú pé mo tún wá bá yín ní kùtùkùtù òwúrọ̀ yìí. ẹ má bínú. ẹ mọ̀ pé ẹ̀yin bàbá wa náà lẹ sọ wípé ijó tó bá káàyàn lára èèyàn máa ń ṣùṣẹ́ ijó ni. ó ká mi lára. èèyàn kan pàdé mi láàárọ̀ nígbà tí mò ń jáde. ó ní kí ló dé tí mo fi wá tẹ̀bà tí ọ̀rọ̀ olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. mo wá ní ẹni bá lójú inú á mọ̀ pé Sunday Ìgbòho Òòṣà kọ́ ló ní ara ẹ̀, pé Ọlọ́run ló ní. òun gan fara ẹ̀ dẹ̀ mọ̀. èrè ìdí tí olóyè Sunday Ìgbòho Òòṣà fi rẹra ẹ̀ lẹ̀ nìyẹn pátápátá, tó fẹ̀mí ara ẹ̀ lẹ̀ fún ìran Yorùbá. wọ́n wá sọ fún bàbá yẹn pé ẹ̀yin náà ẹ wò ó dáadáa, ẹ wò ó. àìsúnmọ́ ni láàmọ̀ṣe ẹni, ẹ wò ó dáadáa. bàbá yẹn wá sọ pé ibi tí mi ò sọ̀rọ̀ dé ó yé òun débẹ̀. òun ló bí ní pé ní èmi fi ń tẹnu mọ́ pé àwa Yorùbá tòde òní a ní fi bí sú olóore. mo kí yín lórúkọ bàbá Professor Banji Akíntóyè, bàbá dáadáa. a ní àwọn bàbá dáadáa. mo forúkọ bàbá yẹn kí gbogbo àwọn bàbá wa tó ń yé wa lọ́wọ́lọ́wọ́, tí jẹ́ pé ìṣe wọn ó ń fi hàn pé lóòótọ́ àti lódodo ìfẹ́ Yorùbá wà nínú ọkàn wọn. àwọn náà ò fẹ́ kí ìran Yorùbá ó dẹni àná, wọn ò fẹ́ kábúrò ṣẹlẹ̀ sí ìran Yorùbá. mo tún fi orúkọ olóyè Sunday Igboho Òòṣà mo fi kí gbogbo àwọn alágbára ilẹ̀ Yorùbá. ọmọ Adéyẹmọ ò bẹ́ nìkan jà, kò bẹ́ nìkan bínú. ọmọ Adéyẹmọ ò lọ́tàá. bẹ́ẹ̀ ni ìrẹ́pọ̀ náà lọ́mọ Adéyẹmọ ń fẹ́, pé nínú ìrẹ́pọ̀ la lè fi kẹ́rù wa dórí, la lè fi gbẹ́rù wa dórí, pé nínú ìrẹ́pọ̀ la lè fi jagun àjàyè, pé nínú ìrẹ́pọ̀ ni ọ̀tá lè máa fi sá fún wa, pé nínú ìrẹ́pọ̀ ni ìmọ̀ Yorùbá ó ṣọ̀kan, pé tí Ifẹ̀ bá ṣáájú, tí Ọ̀yọ́ tẹ̀lé, tí Èkìtì tẹ̀lé, tí Ẹ̀gbá tẹ̀lé, tí Ìjẹ̀bú tẹ̀lé, tí gbogbo àwọn ẹ̀yà tó bẹ̀ ní ilẹ̀ Yorùbá tán tẹ̀léra wọn, ẹ̀yà kan tí ó sọ wípé tilẹ̀ Yorùbá bó o ní, irú ẹ̀yà bẹ́ẹ̀ yóò múra lọ́pọ̀lọpọ̀. ṣùgbọ́n nítorí pípé ìran Yorùbá yìí gbà fúnra wọn, bọ́lọ́run bá gbọ́ ọmọ kékeré kan dìde wá ní kí ní í ṣe, àwa náà ti ṣe rí, irú agbára wo níní. bẹ́ẹ̀ dẹ̀ rí ọmọ Adéyẹmọ ò sọ pé òun lágbára, ọmọ Adéyẹmọ ò dẹ̀ sọ pé òun fẹ́ dá ṣe. But I want every one of us to know this morning, ojú inú ni kẹ́ ẹ bá mi fi wò. ọ̀rọ̀ tí mo bá sọ láàárọ̀ yìí, etí inú ni mo fẹ́ kẹ́ ẹ bá mi fi gbọ́. ọ̀rọ̀ tí mo bá sọ láàárọ̀ yìí, etí inú ọmọ làákàyè ọmọlúàbí ni mo fẹ́ kẹ́ ẹ bá mi fi gbọ́. bí Ọlọ́run ṣe fi bàbá Ọ̀jájá Ògúnwùsì Adéyẹyè Ọ̀nìrìṣà olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá bó ṣe jẹ́ special gift fún ìran Yorùbá, bẹ́ẹ̀ lọ́lọ́run fi Sunday Igboho ṣe special gift fún gbogbo ìran kóòtù òjire, all the Yorùbá race. ẹ̀bùn pàtàkì ni Sunday Igboho jẹ́ fún wa. mo fẹ́ kẹ́ wò ó, kẹ́ gbé wọnú làákàyè, mo fẹ́ kẹ́ gbé wọnú memory, mo fẹ́ kẹ́ wò dáadáa. it is true, ṣé àsọdùn ni àbí mo kàn ń parọ́?
tẹ́ máa fi mọ̀ pé lóòótọ́ àti lódodo this man called Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà Ọlọ́run máa fi ta ìran Yorùbá lọ́rẹ ni fún ìwúlò ìran Yorùbá kí ọjọ́ ọ̀la Yorùbá bá lè dára kí ìran Yorùbá bá lè ní ìfọ̀kànbalẹ̀ káyé wa bá lè ní ìtumọ̀ kí ogun má bàa borí wa. Let me say something, sir. Ìgbà tí Sunday Igboho jáde síta kó má sẹ́yìn kankan tó jáde bó o ní ayé Yorùbá ó ṣe rí lẹ́nìí ìgbà tó máa Adéyẹmọ jáde síta tó sọ wípé no ẹ má pa ìran mi mọ́ tó sọ wípé enough is enough for kidnapping the Yoruba people. Tí ọmọ Adéyẹmọ ò bá jáde ní ìgbà yẹn sà kí lẹ rò pé ayé Yorùbá ó ti rí lénìí ìbéèrè ni onímọ̀ fi sọ wípé ọ̀rọ̀ tí mo bá sọ lénìí ẹ bá mi fi etí làákàyè gbọ́ ọ̀rọ̀ tí mo bá sọ lénìí ẹ gbé ojú kúrò ń bẹ̀ pé bàbá Èkìtì jẹ́ ìkan nínú àwọn ọmọ tó ń tẹ̀lé olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà lẹ́yìn ẹ gbé ojú kúrò ń bẹ̀ pé ìtorí pé bàbá Èkìtì ó jẹ́ olólùfẹ́ Sunday Igboho ni ó jẹ́ kan nínú àwọn sàábé tó ń tẹ̀lé Igboho lẹ́yìn ní ló fi ń sọ tó sọ yìí ẹ yọ yẹ kúrò ń bẹ̀. ẹ jẹ́ ká jọ wá fi ojú inú àti tí inú bọ àti tó ti ṣẹlẹ̀ ká wá béèrè lọ́wọ́ ara wa pé ìgbà tí Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà jáde síta tó ní ẹ má pa ìran mi mọ́ kí ìran Yorùbá má wá rí ẹnì kankan tí ó jáde síta níbo láyé wa ìbá wà lẹ́nìí kẹ́ ẹ wá wò nígbà tí àwọn ará bíbẹ̀ ìbẹ̀rẹ̀ àwọn banditry àwọn mahmuda àwọn Boko Haram tí wọ́n bẹ̀rẹ̀ sí àtàkì Yorùbá ní kíkankíkan tí wọ́n bẹ̀ sí Yorùbá ní kíkankíkan sáàmà ẹmọrú ẹ̀mí tó ṣẹlẹ̀ mo sọ nínú program tí mo ṣe lálẹ́ àná mo láwa máa ń gbọ́ pé ọba wàjà ìtumọ̀ pé ọba wàjà kò tètè yé àwa yìí pé mo dé secondary school kí n tó mọ̀ pé ìtumọ̀ ọba wàjà tá a bá rí tí ọba ní ọba wàjà nígbà táwa wà ní kékeré tá a bá tún wá rí ọba mi àwa rò pé wọ́n ń rotate ẹ̀ ní pé ẹni tó kàn náà tún fi síbẹ̀ yẹn kó tó wá yé wa pé tọ́ba bá ọba kan ò bá kú ọba mi ò lè jẹ ṣùgbọ́n nígbà táwọn ará bíbẹ̀ gbógun dé tán mú ìran Yorùbá ní kíkankíkan a bẹ̀rẹ̀ sí rí ikú ọba ní ojú pópó ó ṣẹlẹ̀ l'Ondo ó ṣẹlẹ̀ l'Èkìtì ó ṣẹlẹ̀ l'Ọ̀ṣun ó ṣẹlẹ̀ ní Ogun State ó ṣẹlẹ̀ l'Ékòó tí wọ́n fìbọn lé àwọn ọba wa kiri lára àwọn ìròyìn tí wọ́n yìí ń gbé fún wa ni pé ọba Yorùbá 11 ló sì wà lákàtà wọn ṣùgbọ́n nígbà tí Sunday ọmọ Adéníyì Ìgbòho jáde síta àgbowó fún it is because he love your own race ló fi volunteer rẹ̀ pé ẹni tó dẹ̀ sọ wípé ká mú 20 billion wá àwa ò blame ẹ̀ tí ò bá jẹ́ wípé wọ́n gbé ìlara wò wọ́ torí ọ̀nà tó ń rò pé òun lè gbègbà nìyẹn ṣùgbọ́n nígbà tó fi ìlara kún ọmọdé yẹn mọ́ ní òun ò fowó ohun tó ń fẹ́ náà ni kí àwọn bàbá wa sọ wípé àwa à ń bẹ lẹ́yìn yín àtìlẹ́yìn àwọn bàbá wa nìkan la nílò làwọn fi ń dúpẹ́ lọ́wọ́ bàbá wa onírìṣà lénìí làwọn fi ń dúpẹ́ lọ́wọ́ bàbá wa Olúbàdàn làwọn fi ń dúpẹ́ lọ́wọ́ bàbá wa Olúgbọ́n làwọn fi ń dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ọwọ́ Ajérò Èwú Ìtàdó ọ́ọ́dì kábíyèsí ìdí ọlọ́wọ̀ òṣèmọ̀wé tòǹdó bàbá wa ọwọ́ òbòkun bàbá wa ìlà ọ̀ràngún bàbá wa òkè ìlà tìmí tẹ́dẹ́ àtàwùjá tòṣogbo tiẹ̀ dídì sọ wípé ọmọ mi ni àti bàbá wa Ẹ̀gbá Aláké àtàwọn ọba bẹ́ẹ̀ àwọn ọba bẹ́ẹ̀ that they know pé ọmọ yìí special gift ni ló jẹ́ fún wa
pé tí Sunday Igboho bá jáde nígbà tó jáde yẹ wọ́n lè má pa wá tán lóòótọ́ àti lódodo ṣùgbọ́n ilẹ̀ Yorùbá ó ti rù because the strategies tí àwọn ọ̀tá Yorùbá gbé wá ń gbà yẹn ni pé can reduce the population wa so that they can be able to dominate the Yorùbá land but ọmọdé yẹn jáde síta pé no gẹ́gẹ́ bí akọni ọmọ he started spending home money ní Buhari fi wò ń gbà yẹn lọ́n pé tí a bá dá ọmọ yìí dúró èrò wa àti ìmọ̀ wa ọmọ yìí ò ní jẹ́ kó wá sí ìmúṣẹ ìpinnu wa ọmọ yìí ò ní jẹ́ kó wá sí ìmúṣẹ èrè ìdí nìyẹn tó fi gbé ogun ti Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà èrè ìdí nìyẹn tó fi lọ kó ìjàmbá lọlé olóyè Ìgbòho tó jẹ́ pé Ọlọ́run tó mọ̀ọ́mọ̀ fi Sunday Igboho ṣe special gift to the Yorùbá race ní ó jẹ́ kán rí mú ní ó jẹ́ kán rí pa ló mú kí ogun yẹ kó fọ Sunday Igboho rú ó ní mo fi sọ pé Sunday Igboho mo ní ẹ má fetí ọ̀tẹ̀ gbọ́ God use Sunday Igboho láti lè jẹ́ kí ìran Yorùbá ó lẹ́nu lẹ́nìí Ọlọ́run mọ̀ọ́mọ̀ fi Sunday Igboho jí kí wa ní nígbà tá a bá fún yàn ní ẹ̀bùn tó ṣe pàtàkì kí èèyàn kan dè dìde kó gbé gbogbo àjàgà ilẹ̀ Yorùbá kó gbèrú gẹ́gẹ́ bí a ti kà nínú Bíbélì pé Jésù ó rú gbogbo ẹ̀ṣẹ̀ aráyé Jésù rú gbogbo ẹ̀ṣẹ̀ wa ó kú fún àwọn ọmọ aráyé bẹ́ẹ̀ ni Sunday Igboho ṣe gbé gbogbo àjàgà Yorùbá ó gbèrú ó mọ̀ pé ẹ̀mí ara òun lòún fi lélẹ̀ but because he loved the Yorùbá race kì í dẹ́ ẹ̀ṣẹ̀ òun náà ló fẹ́ràn Yorùbá nítorí pé iṣẹ́ tí Olódùmarè rán ni that is why tí Ọlọ́run ọba mi fi ṣe special gift fún ìran Yorùbá ẹ̀bùn pàtàkì ní Sunday Igboho jẹ́ fún ìran Yorùbá mo lórí ọ̀fẹ́ láti ẹ̀kántà pẹ̀lú Igbos we discuss wọ́n fi yé mi pé tó bá jẹ́ pé kí àwọn ní òru Sunday Igboho ní ọ̀dọ̀ wọn ìyà tó ń jẹ wọ́n ìbá má jẹ wọ́n mo fi Ọlọ́run tó sílẹ̀ kọjọ́ ìní mo fi ṣèlérí mo fi ṣẹ̀rí pé tó bá jẹ́ pé àwọn ní somebody like Sunday Igboho bí àwa ṣe ní òru ìwọ̀sí tó ta lé wọn ìyà tó ń jẹ wọ́n ìbá má jẹ wọ́n so I want every one of us ẹ bá mi fi etí inú gbọ́ ẹ bá mi fi ojú inú wò ó ìwọ tó lò lágbára tó rẹni tó fẹ́ lára ẹ̀ tó jẹ́ pé Sunday Igboho ni I want you today I'm happy to you ìbànú kò sí èrè kankan tí àwa fẹ́ jẹ́ ń bẹ̀ pé kí ènìyàn kan kó kú tàbí kí ènìyàn kan kó dẹni àná ẹni bá dojú ìjà kọ Sunday Igboho bí ìgbà tó ń tọ̀ ń bá ń bọ́ lọ́rùn jà ni ẹni bá dojú ìjà kọ Sunday Adéníyì Adéyẹmọ popularly known as Sunday Igboho Òòṣà bí ìgbà tó ní tọ̀ ń bá ń dojú ìjà kọ Ọlọ́run ni kò dẹ̀ sẹ́ni tó ń bá ẹlẹ́dàá ẹ̀ ń jà tí ń gbé e fún. Because Sunday Igboho is a special gift to the Yorùbá race. Ẹ mú tọ̀tẹ̀ kúrò. Àwòkọ́ṣe ó yàtọ̀ sí abínibí. Ntọ́lọ́run ọba mi fi rán yẹn ó yàtọ̀ sí ntí ènìyàn fi rán ara ẹ̀. Mo tún wá láàárọ̀ láti wá àpí ìsẹ́yìn àgbààgbà ilẹ̀ Yorùbá. Mo tún wá láàárọ̀ láti wá àpí sí gbogbo ẹ̀yin abiyamọ ilẹ̀ Yorùbá. Mo tún wá láàárọ̀ láti wá àpí sí gbogbo ẹ̀yin bàbá wa ọ̀tọ̀kùlú ilẹ̀ Yorùbá. We know that you love the Yorùbá race. Àmọ́ bẹ́ẹ̀. Mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ mọ̀ lẹ́nu ìgbà tí Sunday Igboho tí bàbá Bọ́lá Ahmed Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó approve ìrú ẹkùn àfẹni tó bá máa parọ́
àfẹni tí ò fi tọ̀tẹ̀ sọ ìjínigbé ìṣekúpani ó dínkù ní ilẹ̀ Yorùbá because wọ́n ti mọ̀ pé ẹ̀rù wọn ń bẹ ní ìgboro. Ọlọ́run ló dá Sunday Igboho bẹ́ẹ̀, Ọlọ́run ló fi ẹ̀rù sí lọ́kàn lára pé tí ọ̀tá Yorùbá bá ti gbọ́ pé ó ń bọ̀ pé jìnnìjìnnì máa ń bò wọ́n. Nígbà tá a lọ sí Kwara, àwọn ọmọ Kwara gan ló pè wá pé àwọn ará bíbá ti ń pààkì ẹrù wọn ti ń lọ torí pé wọ́n mọ̀ pé ẹkùn ọkọ wọn bọ̀ à ń lù ú. Sunday Igboho kọ́ ló dára ẹ̀ bẹ́ẹ̀. Ẹ̀yin bàbá wa ẹ túbọ̀ bá wa ṣùgbọ́n ọmọkùnrin yìí kí irú àwa tá a jẹ́ nǹkan kan yìí ká tiẹ̀ lè rí ayé gbé lórí ilẹ̀ bàbá wa. I always say not all of us we have opportunity to travel out. Tí gbogbo wa bá dẹ̀ ní orí ọ̀fẹ́ tá à ń travel out ìpinnu àwọn ọ̀tá ń ṣẹlẹ̀ wa lórí nìyẹn á rọrùn fún wọn láti kọ́ńkà ilẹ̀ wa. Let me give you one example. Àwọn ìgbèríko wa kọ̀ọ̀kan gbà yẹn lọ́hùn tó jẹ́ wípé àwọn ìlú kéréje tó jẹ́ pé mo fẹ́ lọ sí Èkó, èmi náà fẹ́ lọ sí Ìbàdàn, mo fẹ́ travel lọ sí Abẹ́òkúta, mò ń lọ s'Óṣogbo. Tẹ́ ẹ bá dé àwọn ìlú kọ̀ọ̀kan tí mò ń sọ ń sìn, àwọn àjòjì ló ń dominate ibẹ̀ lọ́wọ́lọ́wọ́ torí pé gbogbo ọmọ onílù ti lọ sí city. Ṣùgbọ́n tí gbogbo ìlú wa bá tẹ́jú dáadáa tí gbogbo nǹkan rọrùn, tí ẹni tó gbé ní city tí ò sí yàtọ̀ nínú láàrin àtọ̀ ẹni tó gbé ní rural area, they won't be able to capture the Yoruba land. Ẹ̀yin bàbá wa ẹ dákun ẹ dábọ̀ ẹ bá wa ṣùgbọ́n olóyè Chief Sunday Adéyẹmọ Igboho ṣá. Gbogbo ẹ̀yin alágbára ìgbà tó yẹ kájà àti jà ọ̀rọ̀ tí ò yẹ kó ní kálukú sọ ó ti sọ. Bó bá tún dọ̀là bá tún gbé mi dé digbí ni mo wà. Ṣùgbọ́n ẹ jẹ́ ká bára wa sòdodo ọ̀rọ̀ tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo you love Yorùbá land. Tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo lẹ́ẹ̀fẹ́ kí ilẹ̀ Yorùbá ó parun. Tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo lẹ́yìn náà pòǹgbẹ pé ọjọ́ ọ̀la Yorùbá ò gbẹ́dọ̀ mẹ́hẹ̀. Ẹ gbẹ́dọ̀ bá wa ṣùgbà olóyè Chief Sunday Adéyẹmọ Igboho ṣá. Ẹ gbẹ́dọ̀ bá wa ṣùgbà ìrù ẹkùn kí ìrù ẹkùn kó lè máa tẹ̀síwájú. Mo kí yín lẹ́ẹ̀kan sí pé kó sì mí ẹni. Ẹ̀yin àgbà Yorùbá lẹ sọ wípé àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí ẹni tó bá dénú ẹ̀ àdó dídì. Mo tún sọ yìí láàárọ̀ mo tún dúró ná. Ẹ jọ̀ọ́ we that we volunteer ourselves to serve our father's land, we that volunteer ourselves to defend our father's land, leading by Chief Sunday Adéyẹmọ Igboho ṣá. Kì í ṣe òun nìkan ló fẹ́ ṣe wá pọ̀ but irú ẹkùn gẹ́gẹ́ bí ọmọ tuntun tá a tiẹ̀ kó síta we need your support. Every tí bàbá wa Ọ̀jájá Ògúnlùsì ẹ bá wa fi ṣe àwòkọ́ṣe kí ilẹ̀ Yorùbá bá lè lálàáfíà. Ohun kan rere òun fẹ́ kàn ṣe òun o. Ẹni bá dẹ̀ lógo á lógun o. Torí pé Ọlọ́run dá ìran Yorùbá ní ológo. That is the reason tí a fi ní ogun. Àwa la ní jẹ́ kí ogun yẹ kó borí wa. Àwa la máa dìde pé lábẹ́ bó ti wù kó rí. Ìran Yorùbá àwa la nílẹ̀. Àwùwì náà láwọ̀ àjòjì láti gba ilẹ̀ wa lọ́wọ́ wa. Ọmọ Adéyẹmọ ò bẹ́ẹ̀ nìkan jà. Ọmọ Adéyẹmọ kò bẹ́ẹ̀ nìkan bínú. Bó ti mọ̀ ń ṣe ló ṣe ń ṣe. Bó ṣe ń fẹnu já wáyà. Ó ń ṣẹ̀rù bà àwọn ọ̀tá ìran Yorùbá. Bó ṣe ń ṣe content. Àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá ń sá. Bó ṣe ń àti fíìmù yẹn. Jìnnìjìnnì ń bu àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá. Please, ẹ̀yin bàbá wa all di orí adé pátápátápátápátá. We need your support, full support. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà ní ipò agbára lénìí. Ẹ fi ipò agbára yẹn lẹ̀ o. Ohun tẹ́ ẹ bá ṣe lénìí ni ó di tẹ̀gbọ́dọ̀la. We need your support. Mo tún fi àkókò yìí kí bàbá wa Ọ̀jájá Ògúnwùsì olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá ẹ ṣeun àná ẹ ṣeun ìjẹta ẹ ṣeun ọjọ́ gbogbo
àwọn tèkìtì ní kí n sọ fún yín sàpékẹ́ ẹ má gbàgbé àwọn náà o pé ọmọ náà làwọn náà jẹ́ lọ́wọ́ yín pé bí Ọ̀ṣun ṣe jẹ́ làwọn náà jẹ́ ní Ògùn jẹ́ ní gbogbo wa jẹ́ bàbá wa Onírìṣà àwa tèkìtì àwọn ọmọ yín lẹ́kìtì ẹ̀yin náà lè sọ pé Odùduwà ló bí ọmọ tó rọ̀ ló bí ọmọ tó le lára àwọn ọmọ tó le yẹ ibẹ̀ lèkìtì ti jáde ẹ má gbàgbé àwa náà sà ẹ má gbàgbé àwa ọmọ yín náà sà we need your support in Ekiti here and I want every one of us to remember tí wọ́n bá ti jíyàn gbé gbàrà wọ́n máa ń gbégbá Ekiti kọjá sí Kogi from Kogi wọ́n gbé wọnú gbó rìsáàfù wọn lọ́wọ́ nìyẹn so bàbá Ọlọ́run tó fi yín ṣe bàbá lé gbogbo wa lórí Ọlọ́run yẹn ò ní gbà yín báyìí lọ́wọ́ wa ẹ pẹ́ you endure àti sọ oríṣiríṣi ọ̀rọ̀ tí ò yẹ kọ́ mọ́ ó sọ sí bàbá síbẹ̀síbẹ̀ ẹ mọ̀ pé ohun tó bí wọ́n ṣe ń pa ìran wa ló ń ta wá lára bàbá we need your support too in Ekiti here and God will continue honour you and God will continue bless you in every day sir bàbá ẹ dákun ẹ bá wa bá àwọn bàbá wa tó kù sọ̀rọ̀ bàbá ẹ bá wa bá àwọn ọba tó kù sọ̀rọ̀ gbogbo ọba state kọ̀ọ̀kan we need their own full support àlàáfíà lè dé bá ìran Yorùbá ogun pé ọba kọjá lọ wọ́n jí ọba gbé kò ní sóhun tó ṣẹlẹ̀ mọ́ because we the youth of nowadays we are ready to secure our father's land ojú òní tèyí bàbá gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ kó máa la ogo létí wa pé Ọlọ́run mọ̀ọ́mọ̀ fi Sunday Igboho dá wa lọ́lá ni it's a special gift for all the Yorùbá race ẹ lọ wo ohun tó ti ṣẹlẹ̀ ohun tó gbé ọmọkùnrin yẹn rí tó dẹ̀ jáde síta tó sì ń sọ wípé èmi ò ní gbà kí ìran mi ó parẹ́ Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá ò ní kú fọ́tà yọ èmi á máa wípé iṣẹ́ tọ́lọ́run ọba mi gbéra ẹ àjẹyè ló máa jẹ ò ní kú sọ̀nà bí èéfì láṣẹ Olódùmarè èmi mọ̀ pé Ọlọ́run tó pè ẹ́ Ọlọ́run tó gbéṣẹ́ yẹn lé ẹ lọ́wọ́ kò ní fi ẹ́ lẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ẹnikẹ́ni tó bá lóun fẹ́ dá ẹ ó fẹ́ dá Ọlọ́run ni ẹni bá dẹ̀ dá Ọlọ́run.